bí nǹkan kò bá yí padà tí àdéhùn kò sì dàrú. Ọjọ́ 14 oṣù kínní ọdún 2025 tá a wà yìí, ìyẹn the 14th of January 2025, ìní gbangba yóò dẹkùn tí kedere yóò bẹ́ wò, tí àwọn gbajúmọ̀ olórin fújì tí wọ́n ń gbára wọn jà tí wọn yóò pàdé, tí wọn yóò fojú rin jórí ìgbà àkọ́kọ́, tí wọn yóò jọ gbé òkú papọ̀, tí wọn yóò sì parí ìjà láàrin wọn pátá àti pátá. Ẹ rántí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, yún látọdún 2024 tó tẹnu bepo ní wàhálà agboolé fújì ló ti ń lágbára sí o, tó jẹ́ pé àwọn onífújì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa yẹ̀yẹ́ ara wọn kọjá sísọ. Ìjà àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìjà gbajúgbajà olórin fújì ìlú Ìbàdàn ní Alhaji Táyé Àkàdé Adébísí, ẹni tó pèèyàn mọ̀ sí Táyé Currency tàbí Àpésìn, àti ọ̀gá ẹ̀ nídìí iṣẹ́ fújì Alhaji Wàsíù Àlàbí Ọdẹ́tọ́lá tí gbogbo ayé mọ̀ sí Pasuma. Pẹ̀lú bí Táyé Currency ṣe jẹ́ kó di mọ̀ pé láti àsìkò yìí lọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kún un ní ọmọ Pasuma mọ́, nítorí pé kò tóun bí lọ́mọ àti pé ọ̀gá lásán ló jẹ́ fóun, bẹ́ẹ̀ lòun ò gbẹ̀rin lẹ́yìn ẹ̀. Kódà ó jẹ́ kó di mọ̀ pé báwọn èèyàn bá ń wò pé nítorí pé òun jẹ́ orúkọ Pasuma tàbí kọrin bíi Pasuma nínú ń ṣe dé èèyàn, oníṣèbí Pasuma òun náà kọrin bíi Alhaji Abbas Akande tí gbogbo èèyàn mọ̀ sí Òbésèré. Ọ̀rọ̀ yìí ni Pasuma àtàwọn olólùfẹ́ ẹ̀ náà rí bíi àbùkù ńlá, tó sì jẹ́ pé ó di ìjà láàrin àwọn méjèèjì débi pé àwọn olólùfẹ́ wọn ń ṣépè, wọ́n sì ń sọ̀rọ̀ burúkú síra wọn. Lẹ́yìn tí eléyìí tó ń lọ sílẹ̀, ó ní ìjà míì tuntun rúgbò nígbà tí ọba orin ìyún Olúfimọ àkọ́kọ́ nídìí orin fújì Alhaji Saheed Akórèdé Okunola tí gbogbo ayé mọ̀ sí Saheed Òṣùpá tó kọrin láti jẹ́ kó di mọ̀ pé àwọn ànábì ìyún òpó 4 péré ló wà nínú orin fújì táwọn ń kọ. Ó láwọn òpó 4 náà ní òun, Alhaji Pasuma, Alhaji Òbésèré àti olóògbé Síkírù Àyìndé Barrister tó dá orin fújì sílẹ̀. Eléyìí ìlú wa jẹ́ kó di mọ̀ pé gbogbo olórin fújì tó kù ọmọlẹ́yìn ìyún sàbí lásán ni wọ́n jẹ́ fáwọn. Orin yìí di ariwo tí wọ́n sì ní Alhaji Wàsíù Àyìndé Marshal ìyún K1 The Ultimate ni ó ń forin báwì. Nígbà tọ́rọ̀ náà sì dé, t'Òṣùpá ń fi orin òwe oríṣìí tó fẹ́ ń bú K1, ẹni bàbá náà ṣe fídíò tó bẹ Òṣùpá àti gbogbo àwọn olórin fújì tó sì ní òun fẹ́ kí wọ́n jẹ́ kí ogun ṣẹ́, ogun sì sinmi. Lẹ́yìn eléyìí ni Òbésèré náà bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú Pasuma tó ń pè ní ọ̀dàlẹ̀ àti aláìmoore, nítorí pé lòun sọ déèyàn lásìkò tí ò tí ì jẹ́ nǹkan, òun lòun dáṣọ fún un, lòun raṣọ fún un lọ́rùn, lòun gbé máikrófóònù fún un láti kọrin. Gbogbo ọ̀rọ̀ yìí ó ń jẹ́ kí ọ̀tá wà lágboolé fújì o, ṣùgbọ́n gẹ́gẹ́ báwọn àgbà ṣe ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Eléyìí ló jẹ́ kí igbákejì olùdásílẹ̀ orin fújì tó tún jẹ́ bàbá fún gbogbo onífújì lásìkò yìí, ìyún Alhaji Kọ́láwọlé Abdulrasaq Ìlọrí, ẹni tí gbogbo ayé mọ̀ sí Kollington, kó pe ìpàdé àlàáfíà ní ọjọ́ 14 oṣù kínní ọdún tá a wà, ìyẹn ọjọ́ Ṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀, sí inú ọgbà iléeṣẹ́ tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó Lagos Television tó wà lágbègbè Agídìngbé nítòsí Aláùsá lọ́nà Ìkẹjà, níbi tó ti ní aago 10 ní ìpàdé ó bẹ̀rẹ̀. Bàbá lòun fẹ́ parí ìjà láàrin gbogbo àwọn olórin fújì. Ó ní gbogbo olórin fújì tó gbajúmọ̀ pátápátá àtàwọn tó ń ní ìkùnsínú síra wọn ẹnìkan rí i pé wọ́n wá bọ̀ òun ní inú ọgbà tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tó ń bọ̀, káwọn sì parí gbogbo wàhálà tó wà níbẹ̀ pátápátá. Ṣá o, ọjọ́ Tuesday lọ́pọ̀ àwọn èèyàn náà ń dúró dè báyìí, èyí tó jẹ́ pé ó ṣeé ṣe kí Pasuma àti Táyé Currency kan fojú rinjú látìgbà tí wàhálà àárín wọn ti bẹ̀rẹ̀ fún ìgbà àkọ́kọ́ láti fojú kanra wọn. Bẹ́ẹ̀ náà ni Òbésèré àti Pasuma náà yóò tún fojú kanra wọn fún ìgbà àkọ́kọ́ látìgbà tí wàhálà ti bẹ̀rẹ̀ láàrin wọn, tí Wàsíù Àyìndé àti Saheed Òṣùpá táwọn náà yóò fojú kanra wọn fún ìgbà àkọ́kọ́ látìgbà tí èdè àìyedè ti bẹ́ sílẹ̀ láàrin wọn. Ṣùgbọ́n tí kò tí ì sẹ́ni tó mọ̀ bóyá gbogbo wọn ni yóò lọ tàbí kò ní lọ lọ́jọ́ náà dàsìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí.